kí wá ló ṣe yín tẹ́ ń wò bí àjò náà kù lẹ́kì tó gèètì kí ló hàn yín lẹ́nu tẹ́ ẹ stáàtì fìlà tí yìí wá nàró mọ́ yín lórí bí upstairs. dákun kí ló fa gbogbo ilé. ẹ má dá lóúnjẹ àwẹ̀ ní ìyàwó rẹ̀ àwẹ̀ ń gbó ni. fún tẹ́ ẹ sọ wọn àfa kan ẹ mọ̀ gbòkì ni bẹ́ẹ̀ ṣe láwẹ̀ ń gbó mi ẹ mọ̀ gbòkì ni táwọn bá tiẹ̀ ń gbó mi sẹ́mi dry ni. dry láago 10 dákun sọ̀rọ̀ jẹ sàárì ni. tí bá jẹ sàárì ńkọ́ látago 10 àná oní 7 pm ti lù aago 10 ilé ìṣe stubborn. nílùú ibo. illuminati ni tó bá jẹ́ sẹ́ni olóòrùn dárí kí mi inú mọ̀ ń ta mi ọlọ́run tóbi lọ́wọ́ mi. ìjẹ́ ṣe kíní gan mọ́ mo fẹ́ lọ mọ́ ìṣe christian. a ní mi ìṣe christian mọ́ mi ìṣe christian mọ́ ẹ mọ́ lóko èèyàn lọ́rùn o. àwẹ̀ biribiri 30 days ni mo ní kẹ́ ẹ gbà àwọn muslim tẹ̀ ń wò àwọn náà ń gbàwẹ̀ lọ́wọ́. sáwọn ò jẹ sàárì ni. kò sí nílànà kìrìsìtẹ́nì pé ká máa jẹ sàárì tó bá wà ń bẹ̀ àwa náà fi sí i. nígbà tí òdi sí ńlá náà wá ká máa jẹ sàárì wòlíì ẹ má jẹ mọ́rò. Oya dìde kó lọ bá wọn bísímìlà. àwùsù bí láì ìdè wọn. ibi tí wọ́n ti jẹ sàárì. sẹ́ẹ̀tìrí ẹjọ́ táìmù tí mo ti fi ń sùn yìí láti àárọ̀ tá a ti ń sọ̀rọ̀ ìṣẹ́jú kẹsẹ̀ṣẹ̀ kọjá aago 10 ni. irú táìmù wọn ni. ebi ti fẹ́ lu ayé wọn fọ́ ebi ti yà wọ́n ní wèrè. ọ̀nà ọmọ tẹ̀lé yín sùn ní wàhálà ẹ̀. wetin be this wetin be. ó dì sínú kí n tó jí. frustration ti fẹ́ bà ayé wọn jẹ́. oríṣi tó gbóná wá. ok. àbá òṣèré. ara ogun mi rẹ sásìkò sínú ti tó ni. àsìkò sínú ètò o. ẹ fẹ́ fi kàbámọ̀ sínú ni ṣé ẹ fẹ́ mọ jẹ́ tí ò ní tó yín ni kí ló tẹ́ fi wá jí mi. èmi kàn wò pé. ojú tẹ́ fi wo yẹn fẹ́ fọ́ ni ara ogun mi rẹ ṣe ti ya wèrè ni. abá olóòní jẹ́ kàndàmú o. àmín. àdúrà kọ́lélẹ̀ wọ́n nì ní àsìkò sínú títò ẹ̀ ń jí mi kí ni mo. náírà láìsẹ̀ tí rí nǹkan tí mo sọ sẹ́ni pé tẹ̀yìn ìsọ́bọ̀ ìṣẹ́jú márùn ṣẹ̀ṣẹ̀ kọjá aago 10 látìgbà tí mo ti sùn. oṣù kò pẹ́ tó oṣù ọ̀sẹ̀. ṣẹ̀ṣẹ̀ pé bẹ́ẹ̀ sùn láyé olùgbàlà sẹ́mi kọ́ mo sùn ní sẹ́mi ìmọ̀gbà tí mo sùn ní. ẹ mọ́ mọ́dà kí àdúrà. ẹ mọ́ ìní dákẹ́ pé o tẹ́ ẹ bá jí mi ìní dákẹ́ pé o. ọlọ́run mọ̀ tó bí o ẹ jẹ́ bá yín kúra yẹn lẹ̀ ẹ sà àmọ̀ bóyá sì kò sínú ti tó ń Ghana ní kí n lo táìmù wọn. gbèdéke mo gbé o ẹni bá mi o ẹmi gbà mí olóòmù gbà mí ẹ gbà mí àsóòtọ́ lọ́rọ̀ àwọn àgbà báyìí ò lè pa kádàrá náà wọ́n kàn lè fa owó aago sẹ́yìn ìgbà tí mo sùn ní 10:05 a.m. tí mo jí ní 8 a.m. ẹjọ́ ṣé past tense mo ń sùn sí ni did I slept. so fẹ́ gbọ́ 10 a.m. àná ló ti sùn 8 a.m. òní ló jí. which means o ti mísì sínú àná o dẹ̀ ti mísì sàárì òní. nínú òfin ìsìlámù sí gbogbo ẹni tó bá ti bàlágà bí irú rẹ̀ bọ́ ọ bá ti mísì sàárì ọmọ bá wẹ̀ lọ ní o. ó mà bá lọ ní. ìgbà ó mà wá sínú. nígbà gbogbo wa bá sínú náà ni báwo bá ti róhùn mọ́. tí n bá ti rọrùn mọ́ mo lè sínú. lẹ́yìn ò bá ti róhùn mọ́. a jẹ́ pé mo lè sínú báyìí nìyẹn. òun wá ń táwọn ẹ̀ka yìí. oorun dà. lájú rẹ kó wo òun lókè. kì í ṣe làjú tí mo fẹ́ lọ sínú èmi ò rọrùn mọ́. táyọ̀ àtọ́jú ọmọ mi. àbá òṣèré ni. mọ́mọ́ yàgbàlá sọ fẹ́ mọ wáìnì ọlọ́run ni. ẹ̀ ń sẹ́yìn nìkan lẹ lọ lọ́ọ̀ni bí n bá wáìnì rẹ̀ ó mọ ní.